Agbe Lóhùn Mejì, Agbe Lóhùn Mejì, orí kẹjọ ìwé táǹkà lọ́wọ́ Apárí inú òun náà ni àkọlé tí ń bẹ ń bẹ Agbe Lóhùn Mejì. Ẹ wá nǹkan fìdílé ká tẹ̀ síwájú ìwé ọ̀hún. Ẹ má gbàgbé bẹ́ẹ̀ bá ti ń wọ ìkànnì yìí ẹ subscribe sí chánẹ́ẹ̀lì yìí kẹ́ lè mọ rí àmì nígbàkúùgbà tí mo bá fi fídíò mẹ́ẹ̀ sọwọ́ síbẹ̀. Torí ìgbélárugẹ èdè àti àṣà Yorùbá náà la wà fún. Ọlọ́kọ̀ ọ̀jọ̀kan ìwé aládùn láti kà ní àyín, ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ náà ló tún wà lọ́nà tààtún padà kà. Kó lè jàǹfààní fún mi lónìí tàbí lọ́la bẹ́ẹ̀ bá bá ìpolówó ọjà pàdé ní ìkànnì yìí ẹ má fò kó lórí ẹ̀, ẹ má skip kó lórí ẹ̀ ni mo ń sọ. Bí bẹ́ẹ̀ bá kọ́ kò láǹfààní kankan tí yóò ṣe fún mi. Ẹ já wá nǹkan fìdílé kájọ gbádùn òwe ìsíwájú sí i láì fi ọ̀tá pè. Orí kẹjọ Agbe Lóhùn Mejì. Jẹ́ kó o yó ògùn ní ọ̀jẹ́. Ìwé ẹtù tí baba Yẹmí gbére Ògúnrẹ̀mí lọ́wọ́ kò jù sébélé báyìí lọ. Ńgbà tí baba Yẹmí ti gbé amúnimúyè lé Ògúnrẹ̀mí lọ́wọ́ tí onítàn sì ti pè é rí i pé kò jù lẹ́kẹ́tì lọ àti pé kò mọ rin sìn bí irú àwọn oògùn bẹ́ẹ̀ yòókù. Kò fi gbogbo ara kára másìkì rẹ̀ bó ṣe yẹ kó ṣe. Baba Yẹmí rẹ́rìn rẹ̀ músẹ́. Àjẹ́ tí pani jẹ àìrẹ́jẹ̀ lẹ́nu wọn. Kókó ǹdò kó ṣe wẹ́rẹ́ gírẹ́gí. Ọ̀pọ̀ oògùn abèrò má gàlégàlé tí wọ́n ní kì í ṣe ti baba Yẹmí. Irú jẹnifẹ́ni kọjá lójú àbí. Ntí òkun obìnrin lójú ní kún wọn nínú. Ìwọ́sá ti sábó ológun ti pé àṣà ní ọ̀jẹ́ o gbọ́dọ̀ játa o gbọ́dọ̀ jiyọ̀ tó fìfi borí ahọ́n. Bó bá sì ti fi kan hán báyìí orí pò ń lọ bá sọ̀rọ̀ o. Èèyàn bá mọ forí sọ̀rọ̀ lẹ́gbẹ̀ẹ́ ọ̀dọ̀ rẹ̀ já kankan bọ́tí mọ́ sọ pọ̀ gbọ́. Ẹni ọba lọ́rọ̀ nìkan ni ó dojúkọ o sì bá ní gbólóhùn tó fẹ́ bá ní tán ó rí o wọ́n wàá yìn mí láwo. Bó bá sì jẹ́ pọ̀ fẹ́ ká fi dán hàn jù bẹ́ẹ̀ lọ ní èéṣe kí ni wọ́n ń kó bẹ́ẹ̀ lò bọ́ nílọrin ọ̀wù ńbo la bá lọ ibo la bá bọ̀. Ọmọ ẹni a máa burú ká lè fẹ́kùn pàjẹ́ à ń bọ̀ sí bọ́ sí eléyìí ò burú. Agídí lásán lórí agídí ló pè ní lásán. Ọgọ́rùn-ún lárùn tí ń bẹ lóde ìsálàyé onírọ́gógún alágbèrè kọ́gbọ̀n onítìínú mi ni wọ́n ṣe lọ́kà àádọ́ta ọ̀sẹ̀ ó tiẹ̀ ti yanjú ọ̀rọ̀ sálọ lò ó. Bó bá ṣe jẹ́ kó wá jẹ́ ń gbọ́ o bẹ́rù bá kọ rírù tó tún kọ fífà lọ́wọ́ oníbà tún ti ṣe o wíwọ́ títì ara ẹ̀ náà ni o. Ohun tó ń ṣe ni lẹ́ẹ̀kan kò gbọ́dọ̀ ṣe ni lẹ́ẹ̀kejì. Gbòǹgbò kan kì í dání léponù lẹ́ẹ̀mejì. Ògidì ọ̀rọ̀ méjèèjì ọkàn jẹ́ pé ọ̀kankan nínú wò múnádóko mọ́ bọ́rọ̀ bá dọ̀rọ̀ ògùn náà. Bí wọ́n bá fi gbẹ̀tugbẹ̀tu ráyàn níṣẹ́ lẹ́ẹ̀mẹ́wàá bọ́jẹ́sẹ̀ rú bó ṣe tọmọ olúwa rẹ̀ ó jíṣẹ́ tán yóò sì tún mẹ́sì bọ̀. Òun náà wá rin àbẹ̀wé amúnimúyè tí múnimúyè ẹni ewé òwúrá tí ra iyè mọ́ni nínú ewé àlùpàyídà tí gbèrò ọkàn ẹni dà ṣàgbàdé dèdèrìn tí sọ ní dàmokùn mẹ́kọ̀ọ́. Láago 9 àárọ̀ ọjọ́ ìsinmi yìí bẹ́lúbẹ́lú lójú ọjọ́ rí kùrukùru gbojú ọjọ́ ọ̀gìnì tí ń gbalẹ̀ káwọn Ògúnrẹ̀mí ó tó múra tán ojú ọjọ́ ti sú dúdúdú. Ọjọ́ àrùbárí gbinigbí wọlẹ̀ Ògúnrẹ̀mí òwò tòjò ọ̀tàrí láìsí síwájú Ṣẹ́gun tẹ̀lé ọ̀rẹ́ yí ọ̀rẹ́ akóbáni yára wọ́n mú ìyá Ṣẹ́gun náà lọ́wọ́ bóyá torí ipò níyàwó kékeré ni o. Ibi tí ìṣúra ẹni bá wà lọ́kàn ẹni wà ó sì lè jẹ́ torí pé òun ìyá Ṣẹ́gun tó fa láìsí wọlé ni ẹni ó bímọ ọ̀ràn ní pọ́n kí wọ́n tó rin títì tuntun já tán. Òjò ti wẹ́lẹ̀ kí wọ́n tó dé òkè ṣọ́ọ̀ṣì tí wọ́n ti wọ mọ́tò òwò wọn ti rin gbẹdẹgbẹdẹ. Òjò ń rọ̀ ó wúkọ́ ọ̀lẹ wọ́n dé òkè ṣọ́ọ̀ṣì tán wọ́n kónú ọkọ̀ òwò jáde lọ́kọ̀ ọ̀hún wọ́n kọ kálọ láyọ̀ kábọ̀ láyọ̀ sẹ́gbẹ̀ẹ́ rẹ̀ méjèèjì ní dojúkojú ni wọ́n máa ń sí èrò sínú ọkọ̀ jáde mẹ́ta lápá ọ̀tún mẹ́ta nítòsí kọ̀ọ̀ká àwọn tí àárín o bí èrò sì pé ọkọ̀ ò ní sí ẹrù àṣegbọ̀ngàngbọ̀ngàn àwọn Ògúnrẹ̀mí wọ́n tẹ̀lé ẹnu ọkọ̀ bẹ́rífọ́ọ̀dù ọ̀hún ọkọ̀ kejì ọkọ̀ ń kún díẹ̀díẹ̀. Ọmọ tí ò ju ọmọ ọdún 10 kan lọ ló ń pèrò sọ́kọ̀ òun rẹ̀ làgòrò kérò ọkọ̀ tó pé òjò ti wáwọ́ kí dẹ́rẹ́bà ọkọ̀ tó ṣe tán níbi tó gbé ń ta ògógóró sára ní ṣọ́ọ̀bù ṣòbù kan tó wà ní ẹ̀gbẹ́ ibùdókọ̀ òjò ti dá pátápátá ojú ọjọ́ ti mọ́ gaara. Ìyá kan tó ru apẹ̀rẹ̀ kọ pábà kan kiri dé ọ̀dọ̀ àwọn Ògúnrẹ̀mí nínú ọkọ̀ ńbẹ̀ ọjọ́ ń gbé ẹ̀sẹ̀sẹ̀ jáde láti inú ilé ni torí aṣọ rí òtútù ó sì lè sáfójò kó forí mọ̀ síbì kan ẹ̀kọ́ ìwórè o
àwọn aráàwọ̀ á máa kiri ẹ̀kọ́ wá gbọ̀ngàn ẹ̀kọ́ wọn a sì máa tóbi dáadáa ìdí nìyí tí wọ́n fi máa ń pe ẹ̀kọ́ wọn ní pábà. Ṣẹ́gun ló dá ìyá lónìí ó ní a ò tí ì jẹ́ ti gbọ̀ngàn tán o. Irú ohun tí ìyá fi polówó náà ní Ṣẹ́gun fi dá a lóhùn. Gbogbo èrò ọkọ̀ pátá ló kú sẹ́rìn-ín àyàfi Ògúnrẹ̀mí nìkan tó nawọ́ ìgbátí kan sí Ṣẹ́gun. Ṣùgbọ́n oko abínú sọ kì í gbé wúrẹ̀ yàtọ̀ sí pé Ṣẹ́gun jìnnà díẹ̀ sí bàbá rẹ̀. Òun gan ti ń retí pé bàbá òun yóò fẹ́ ṣe nǹkan kan ẹni ó sábọ̀tì ní wojú òjò. Bí Ògúnrẹ̀mí ti gbọ́wọ́ ní Ṣẹ́gun ti yẹ̀ ẹ́ bẹ̀sẹ̀ tójú tì yẹ́ làparò fèrè ràn àwọn èrò tó rẹ́rìn Ògúnrẹ̀mí sì tàka sọ́mọ rẹ̀. Mọ́tò sí ọkọ̀ dísọ̀nà Adénúgà ó yà sápọ̀ ọ̀tún lọ́nà Ìwó títí eléruku ni ọ̀nà òsì fi bẹ́ẹ̀ dáa. Bí gbogbo èrò ọkọ̀ ṣe ń jó pàlóńgò ni wọ́n ń kígbe fò tí ẹ̀ rọ́ra ọkùnrin yìí mọ́mọ́ kan wá lógòrò ẹ̀yìn ó mú nǹkan rẹ̀ àmọ̀ràn bíi ní Ọ̀yọ́ síbẹ̀ rọ́nà bíi tọ́gbà yọ eégún mọ̀gájí ti gbé nǹkan lura kànákàn ṣàgbàdìwèrè ọ̀tẹ̀lẹ́ àná ṣẹ̀jẹ̀dómi ògógóró ọtí ọ̀daràn ọtí rẹ̀ wà nílé òwe. ńgbà tí wọ́n dé owó dé mọ́tò dúró díẹ̀ wọ́n sì rọmi sí i wọ́n wọnú ọkọ̀ padà ní bàbá kan bẹ̀rẹ̀ sí bínú tó ń tu bí ejò ṣègbè èrò ọmọ tí ẹ̀ mọ́kọ o. Ta ló lè rí bọ́kọ̀ ìṣe dá lójú kọ́ mọ̀ pé ẹ ti ẹ̀rọ mi ni ẹ rí bó ṣe ń hó bọ̀bọ̀ látẹ̀ẹ̀kan. Ṣẹ́gun dáhùn rin kọjá bísà. Ẹ gbọ́ tí wọ́n ní bí ẹkún ní ṣe gbére bọ̀bọ̀ ní ṣe mọ́tò àwọn èrò ọkọ̀ tún kú sẹ́rìn okùn ni ọ̀fà ni láìsí ò bá wọn dá sí i. Ṣe ló ń wò bí iṣu lọ́lá kí iṣu lọ́lá ó fi èdénú o. Wọ́n di ọlọ́bà ní mọ́tò rí pé táyà ti jò mọ́tò tún dúró gbogbo èrò ọkọ̀ tún sọ̀kalẹ̀ bàbá ẹ̀kan tó gbiná jẹ ẹ wá gbà mí ẹ rà mí mọ́mọ́ sí kọ̀wọ́ o. Ìwọ ọkùnrin ó sì wá jóye adánidúró ń gbèsè kalẹ̀. Ṣẹ́gun ló tún dá a lóhùn kí sẹ́jọ́ náà sà ara pòmù ní dẹ́rẹ́bà ọkọ̀ yìí pòmùpòmù ní táyà ọkọ̀ rẹ̀ sì gbọ́dọ̀ máa fọ́ ní gbogbo ìgbà. Ẹ̀yin ẹ máa wò ó táàbà tó kún fàdúrà èyí tí wọ́n tún gbé sí yóò tún bẹ́ ká tó dé wo ẹ sọ pé mo wí bẹ́ẹ̀ o. Inú wa bí Ògúnrẹ̀mí gidi ó bẹ̀rẹ̀ sí lé Ṣẹ́gun káàkiri àárín èrò ṣùgbọ́n ọwọ́ rẹ̀ ò tẹ́ ọmọdé ní yára bí àṣá àgbà bí kò dòǹgbẹ̀ bí àpò. Wọ́n gbé táyà mìíràn sí ẹsẹ̀ mọ́tò tán ni wọ́n bá tún mú ìrìn àjò wọn pọ̀n. Kò tó ìṣẹ́jú márùn-ún lẹ́yìn ìgbà náà tí òjò fi tún bẹ̀rẹ̀ torí àsìkò tó ní mọ́tò ti fi ṣòfò ó ń tiraka láti rìn ńlẹ̀. Bí ojú ṣe ń kan káwọn èrò nú ọkọ̀ lójú ń kàn òun náà awakọ̀ ń sáré owó ó ń pafẹ́ bí àṣà tó fẹ́ gbọ́mọdé òjò ń ṣe hì ó ń ta pàrà lára mọ́tò. Wọ́n fata pólì bo ẹ̀gbẹ́ ọkọ̀ méjèèjì kí ara àwọn èrò ọmọ bàá tún rìn lẹ́ẹ̀kejì. Wọn ò sí rìn jàǹdà sí ọlọ́bà ní gẹ́rẹ́ tí wọ́n gun òkè kan báyìí tán tí gọ̀ǹgọ̀ fi sọ bí wọ́n ṣe ń da gẹ̀rẹ́gẹ̀rẹ́ òkè tí wọ́n ẹ̀sẹ̀ gùn ún dé ìdajì ní mọ́tò agbégilódò kan yọ láti ọ̀nà Ìwó àárín gbogbo ọ̀nà ló ń gbàbọ̀. Ìwọ̀nba làwọn dẹ́rẹ́bà ń ríran mọ́ rírí tí dẹ́rẹ́bà àwọn Ògúnrẹ̀mí rí agbégilódò mọ́ bẹ̀rù èpè yìí ó tẹ bírèkì ní ìtẹ́ akọni táyà iwájú sì ṣe pòmù bàràbàrà bàlàbàlà gidigidi. Onímọ́tò ń bá ìtọ́kọjá ìjàkadì ṣùgbọ́n omi tó bá mọ níwọ̀n láàrẹ́ lásì eré ọkọ̀ ti pàgbọ̀jù. Àwọn èrò ọkọ̀ àtàwọn tó ríran ríwájú tí wọ́n máa ti ń ṣẹlẹ̀ àtàwọn tí ọ̀mọ́ bẹ̀rẹ̀ sí pariwo. Mọ́tò àwọn Ògúnrẹ̀mí kọ́kọ́ já sóòròsò lọ sí apá ọ̀tún awakọ̀ pé padà sọ́wọ́ òsì mọ́tò tó dorí kọ apá òsì nínú igbó kejekeje. Awakọ̀ tún gbìyànjú ó pé padà sí títì. Obìnrin kan tó jókòó níwájú tí awakọ̀ ló ba iṣẹ́ jẹ́ ńgbà tí ojú rámú tán ó bẹ̀rẹ̀ sí ní lọ ìtọ́kọ̀ máa wakọ̀ lọ́wọ́ ó wo ngogo mọ́ ó ń yí sí yí sọ́hún ọ̀rọ̀ bá di gbá kan ń di lọ. Àwọn díẹ̀ tó yéyé lẹ́yìn ọkọ̀ ń kígbe má tẹ bírèkì o àìtẹ bírèkì o bí ìyá bàṣùbàṣù lọ tẹ bírèkì ní o bí awakọ̀ fúnra rẹ̀ ló sì fìwà wára tẹ̀ ẹ́ ní o olúwa lóye. Ẹni ọ̀n tẹ bírèkì tán ni mọ́tò bá gbéra gidi gán nílẹ̀ ó di wòǹsàsà nínú igbó ó tàkìtì lẹ́ẹ̀mẹ́ta kó tó réjùà sínú kòtò sọ́yà nínú gbẹ́ńbẹ̀. Lẹ́yìn ariwo ìjàmbá mọ́tò yìí ṣe ni gbogbo igbó pa késekése ẹnikẹ́ni ò pariwo kò sẹ́ni tó kérora kò sí gbòòrò kò sí gbòòrò ẹnìkan kò rún ra wúkẹ́ bí ẹ̀jẹ̀ ṣe ń sàn jáde láti inú ọkọ̀ lágbára òjò ń sàn dànù sínú kòtò sọ́yà. Lẹ́yìn ìgbà díẹ̀ òjò dá
gbogbo nǹkan túbọ̀ pa lọ́lọ́ ìgbágòrún ọ̀kẹ́rẹ́ ọ̀sẹ̀ lọ́rùn ọ̀pẹ ẹ̀ẹ̀kan náà lẹ́yẹ agbe tó wà lórí igi àkókò kan nítòsí ibẹ̀ fòpò òrùpù bó ṣe ń lọ ló ń kígbe ó dilé kó ó dilé láìsí tatí wéré níbi tí àpò gàrí kan lé lọ́rùn mọ́lẹ̀ sí ọmọ tó ń ṣẹlẹ̀ ó sì mọ bó ṣe ṣẹlẹ̀ iye inú rẹ̀ ò tí ì parẹ́ ṣùgbọ́n kò tí ì mọ bí ara ibi tí ara rẹ̀ kù sí ni orí ọ̀fọ̀ ẹ̀dùnrín ibì kan kọ̀ mọ́ tá ara rí òsì hù ó gbìyànjú àti gbé apá kò ṣeé gbé ó gbẹ́sẹ̀ náà wò kò ṣeé gbé ó lajú ojú ṣe é là ní tiẹ̀ ṣùgbọ́n kò rí nǹkan kan biribiri lòkùnkùn ṣùbọ́jú rẹ̀ níbi tó wà ńgbà tó ṣe ara rẹ̀ ń kúrìrì òtútù ń mọ àyà láìsí jápà níbi tó ṣe pọ́lọ́rú sí lábẹ́ àpò gàrí ìkúdé dẹ̀dẹ́ gbò òun àgbọ́dọ̀ ó tún gbọ́ igbe ẹyẹ agbe ó dilé kó ó jèrè o ilé náà la ní a máa lọ yìí o lọ́ba sì dí orílé kò délé orúkọ kọ̀dá àlà oko ló di pé gbogbo wa ń kú sọ́nà bí èéfín kó o sì máa wò ó wọ́n sì kọ́ ká lọ láyọ̀ kábọ̀ láyọ̀ sára mọ́tò yìí o àbí bí àyùn lọ àyùn bọ̀ lọ́wọ́ sì ń yẹnu ni àwọn wọn mọ ọjàre èwo ni ò ti wá já sí rọ́ǹbẹ̀ báyìí agbe tún kígbe àbí tó ń sọ ni pé kò séwu pé jíjọ lọ́jọ́ kò ní rí bẹ́ẹ̀ wípé orí ayọ̀ wá nínú eléyìí pé dandan ni ká dé ìwó lónìí ìwọ agbe ọ̀rọ̀ lè rí bí wọ́n ṣe pé jẹ́ kí n ṣàlàyé fún ọ kó yé ọ a kì í gbọ́n kọjá ń tà àbámọ̀ àti pé ẹni ó béèrè ọ̀rọ̀ lọ́fẹ̀dé rẹ̀ gbọ́ ìwọ ò béèrè o ṣùgbọ́n ta ni mo tó rí bá fọ̀rọ̀ jómi tó rú ọ̀rọ̀ náà ẹni ó bá konikù náà la sì í bá jayé má jẹ́ kí n fọ̀rọ̀ lẹ̀ sọ̀rọ̀ ìwọ agbe torí bá yọ wá tá a kú òní bí gbọ̀ngàn gbogbo wọ́n padà sí àti baba alágídí tí ń pẹ nìkan lálágídí àti Ṣẹ́gun ọmọ rẹ̀ tọ́jẹ́ ìbátan ìwà Agbe ìbátan ìwà Agbe ní Ṣẹ́gun torí ìbákàlò orojọ́jú dáńdálẹ̀ lọ ó dilé kó tèyẹ́tẹ́ ní yí ọ ṣùgbọ́n gbọ́ tèmi má tiẹ̀ má jẹ́ kọ́rọ̀ rẹ̀ ó dàbí adití tọ́jẹ́ pé orin kan ṣoṣo tó bá gbọ́ tètè rẹ̀ fìdí náà ní yọ̀ mọ́ rán mánu tí yóò fi kó fẹ́ẹ́fẹ́ gbọ̀ngàn là ń padà sí gbọ̀ngàn kì í sì ṣe ilé tèmi ó lè jẹ́lé àwọn yòókù o sápò ara wọn ni ọ̀rọ̀ ń gan òsì wá kàn ọ́ odídẹrẹ́ lọ́kàn odídẹrẹ́ lónìwò ó di ilé kó ṣé pé gbọ̀ngàn náà ilé ni ibi a bá ń gbé là á ṣe ntọ́ bá ti sin òkèlè dẹ́kun ní jọ́bẹ̀ ntọ́ bá ti lébi lọ ní jóúnjẹ ó di ilé kó Olódùmarè kọ́mọ̀ jẹ́ pé ntọ́ ń sọ ni pé kò sẹ́ni tí yóò rúlà nínú wa wípé ọ̀run lẹ̀rọ̀ ayé sì lọ́jà ọ̀run nílé ó di ilé kó gbẹ́nu rẹ sọ̀hún jọ ta ni ò ní kú béèyàn kú láàárọ̀ ọjọ́ ikú náà ló kú ǹbá sì wò sùnsùn lọ́sàn gangan kórè wàlẹ̀ àṣà ikú náà ni bó bá sì wò nírọ̀lẹ́ gbẹ̀rẹ́ ikú ni kú ń jẹ́ gbèsè ni kú kò sẹ́ni tí ò ní sàn ìwọ ọ̀ka àrí àgọ́ àríkúyẹrí ni àbí ọ̀ka ewì kan tí wọ́n ń pè ní ikú láwùyí ògúnìràn lọ́kọ méjèèjì lọ́ka wọ́n jọ pé wò ó tiẹ̀ mọ̀wé ó lè kàwé ó lè fèbó bó bá jẹ́ pé ọ̀pẹ́ rẹ̀ ní báyìí ọ̀rọ̀ ìbádùn ọ̀pẹ́ rẹ̀ mọ̀wé tiẹ̀ a sì mọ̀ fèbó a ní that's right láìsí yí ọrùn po ó sì rí pé ọrùn náà ṣe é yí ojú ẹ̀ sì ti ń ríran kedere báyìí ló ń wo Ṣẹ́gun gbogbo aṣọ ara Ṣẹ́gun pẹ́yò ó pupa dò kanlẹ̀ ó rin gbẹdẹgbẹdẹ Ṣẹ́gun náà kò rí òye pé nǹkan kan sí òun kàrí òtútù tí òjò àrọ̀rọ̀ dáfà àyàfi tí odidi garawo epo kan tó tú sí i lára ó gbìyànjú dìde jókòó ó ń wò rárá kiri dílọ làwọn èèyàn sùn kalẹ̀ wọ́n kú ni wọ́n yè ni ó yí Ọlọ́run ó rí láìsí lẹ́gbẹ̀ẹ́ kan tó sùn kalẹ̀ láì mẹ́ra kò gbọ́dọ̀ jẹ́ bẹ́ẹ̀ àjẹ́ pé bẹ̀bẹ̀ kú ẹ̀bẹ̀ ibẹ̀ ló ń bọ̀ àfìgbà tí mọ̀kú sì wá kú gbà wàhálà tí baba ń sá fún jọ̀gọ̀dì tó fẹ́ bì sẹ́yìn sí lọ́ọ́ ra wọlé wẹ́rẹ́ tó baba wọ́n sì lè máa sọ bólúwa rẹ̀ lóko báwọn o òní kọ́ wọn kúkú ti sọrú rẹ̀ àwọn gan sì lè kú tọ́dà yìí lẹ̀ tí jẹ́ dà ohun ọwọ́ mi ò tó màá fi gọ̀gọ̀ fà á ẹni ẹlẹ́ni jókòó tiẹ̀ kalẹ̀ kò bóyá kọ̀ sáyìn ẹ̀yìn ní dandan lákó nìsóníwò ó rójú tán ó ń wá ìrójú kiri àlàáfíà pọ̀ ọ̀dà àlàáfíà fíà ayọ̀ nípa ọmọ ìyá ká sójú yín sì ti wá já o ẹgbọ́n náà o bàbá òun gan da o ọ̀dà dáadáa o tí fèwúrò dà lásà o ọ̀ràn yìí mọ̀ kó ní díẹ̀ ọjọ́ pé gbogbo àwọn làwọn mọ̀ sí kó nílé ìyádà
Ògúnrẹ̀mí ńkọ́? Ìyàwó Ògúnrẹ̀mí dà? Ìyàwó Ògúnrẹ̀mí, ìyá Ìwó, ìyá ọ̀nà Ìwó, ìyá tí Ọ̀rúnmìlà jẹ ní Ìwó kó tó rí obìnrin fẹ́ ńlọ́jẹ́ ká yí orúkọ aya padà di ìyàwó. Bírọ́ ni bóòótọ́ ni odùfá kan Ṣẹ́gun ṣubú wẹ́jẹ́ ó sì dákú lọ gbárí. Lẹ́yìn wákàtí kan àbọ̀ tí jàǹbá yìí ti ṣẹlẹ̀ lọ́rọ̀ tó ń lójútùú. Ráìmì tí gbogbo àwọn ẹgbẹ́ rẹ̀ ń pè ní bákúmẹ́kẹ́ ńlọ́wọ́ agbégilódò tó fa wàhálà. Òun náà lọ sáré lọ fi tí àwọn ọlọ́pàá gbọ̀ngàn tó kò jẹ́ sọ pé òun ló ń ṣokùnfà jàǹbá òun o. Ẹnìkan kì í rí pàkúté ńlẹ̀ kọ́kọ́ wọ́ bọ̀. Kò sẹ́ni tó lè fọ̀bẹ tó nù jẹ́sù. Inú rẹ̀ lásán lọ sọ pé òun wá ṣe kódà àwọn ọlọ́pàá dúpẹ́ lọ́wọ́ rẹ̀ láì mọ̀ pé òun gan níbẹ̀ nínú ìgò tí ń jẹ́jẹ́ rìn. A kì í finá sórí òrùlé sùn kíá. Àwọn ọlọ́pàá 4 ti kó sínú ọkọ̀ wọn dorí kọ̀nà Ìwó. Dídé tí wọ́n dé òkè ṣọ́ọ̀ṣì bàrá ni wọ́n yà sí àgọ́ àwọn panápaná. Wọ́n mọ̀ pé bọ́rù tiẹ̀ láti oníná lọ ó lè jẹ́ máa ń fi àáké yọ èèyàn. Àkúwórí ẹ́ńjìnì, àrùnpọ̀ àpólàgì mọ́tò àti ti páànù kò rọrùn láti já. Bí wọ́n bá fi ènìyàn sí àhámọ́ tán ojúbọ̀rò sí gbọmọ lọ́wọ́ èkùrọ́. Kò sí ẹni tó lè mọ̀ dé òjò láì ṣe Ṣàngó. A kì í mọ̀ yá àbújàbó lọ iṣẹ́ àwọn panápaná ni. Ní ẹyẹ ọ̀sọ́kà ni wọ́n ti dé ọ̀hún ṣùgbọ́n wákàtí kan àbọ̀ ti bọ́ sẹ́yìn. Lẹ́yìn tí ìṣẹ̀lẹ̀ ti ṣẹlẹ̀ tán iṣẹ́ bẹ̀rẹ̀ ní pẹrẹu. Ara ohun tá a máa ń sọ fún ọ̀rẹ́ o. Òun tẹ́rẹ́ àfàṣàpàjùdé máa ń falẹ̀ rí i o. Kábíyèsí Olódùmarè ogúnlọ́lọ́ rẹ́rẹ́rẹ́ yìí o. Eléyìí sì ń mí o. Ọmọdékùnrin yóò ti kú o. Ọ́físà ẹ bá fọwọ́ kan o. Àwa la mọ̀ bá a ṣe lè gbé tí àrá òfin ran bọ́ǹbù lọ́wọ́ o. Èwo ń tèmi ọmọdékùnrin mìíràn tún nìyí o kò tí ì kú o. Ẹ wá gbé o ẹ̀yin tẹ́ mọ̀ wọ́n gbé ẹ jèrè. Ẹ fàgbàfẹ́ nìkan ni ọ̀já yóò gún. Ẹ máa bá wa wo àárín wọn bóyá a tún lè rí ẹni tí orí kó yọ. Ká fọwọ́ wẹwọ́ lọ́wọ́ fi mọ́. Àwa náà mọ̀ gbé àwọn èyí sínú ọkọ̀. Ọlọ́pàá kan ní níbo lẹ́ ń gbé wọn lọ rí ilé ìwòsàn wo ni àbí tìkìrì. Ọ̀gá àwọn panápaná ló dá lóhùn Ìwó ni àbí kílẹ̀ rò. Ọkọ̀ wo ni mọ́tò yìí? Ìwó ló sì ń lọ. Ó yẹ ká lè ráwọn èèyàn wọn lọ́hùn. Ó dá sájẹ́ǹtì ìwọ tẹ̀lé wọn. Àwa gbọ́dọ̀ padà sí gbọ̀ngàn ká lọ ṣe àkọsílẹ̀ ìṣẹ̀lẹ̀ yìí. Ọlọ́pàá sọ̀rọ̀ tán ó súnmọ́ Láìsí àti Ṣẹ́gun nínú mọ́tò panápaná tí wọ́n gbé wọn sí. Ẹ pẹ̀lẹ́ ti yín o. Ẹ kú yíyọ Ọlọ́run. Ìwó ni wọ́n ń gbé yín lọ báyìí o. sọ́tẹ̀ yín lọ́rùn. Láìsí ló dáhùn. Ìwó. Agbe sì sọ bẹ́ẹ̀ lẹ́ẹ̀kan o. Tèmi tiẹ̀ ń bá jiyàn. Agbe ta ní jẹ́ bẹ́ẹ̀? Nbọ lọ́wà ẹyẹ Agbe ni. Yóò ti lọ́n tiẹ̀ látẹ̀ẹ̀kan. Ìwọ àtẹ̀yẹ Agbe lẹ́jọ́ ń sọ̀rọ̀. Nígbà wo? Àníkàyìn ó tó dé lẹ́ẹ̀kan. Ọ́físà ẹ tún pọ̀ nífun ni. Ẹ mọ̀ pé kọ̀mọ́ tí ń sọ mọ́. Ó lè ti forí gbà nǹkan tí yẹn ti dà á lọ́pọlọ rú. Tó ajẹ́ pé mo sọ̀rọ̀ ń dà o. Ṣẹ́gun kígbe lẹ́gbẹ̀ẹ́ Láìsí tó wà ẹjọ́ sà. Bàbá kan báyìí tó wọ agbádá àǹkárá sáfẹ́ẹ̀tì àtìyá kan tó wọ pọ̀nkìlá bíyá. Ṣé wọ́n ti kú ni? Ṣẹ́gun ọ̀rẹ́ ni dá ló ẹjọ́. Àwọn lẹ́gbẹ́ orí ara wọn lẹ́gbẹ́ orí ara wọn lẹ́gbẹ̀ẹ́ títì tí mò ń wò yìí. Ẹ bá ń yẹ wọ́n wò ó. Kò yẹ kí wọ́n tì kú sáà. Èyí tí wọn ìbá fi dá Ṣẹ́gun lóhùn. Tàpólì wọn fàyọ́nu mọ́tò tí wọ́n fi bo òkú ẹ̀gbẹ́ títì. Mọ́tò àwọn Ṣẹ́gun sí ọkọ̀ rí sọ́nà wò. Wọ́n ń lọ bí wọ́n ti ń lọ bí wọ́n ti wọ ìgboro ni wọ́n ti bẹ̀rẹ̀ sí í fọn tí wọ́n da fèrè bolẹ̀. Fèrè bẹ̀rẹ̀ sí í dún jẹun bẹ́ẹ̀ lágó ń dún jẹun tí iná orí ọkọ̀ ń ṣe mọ̀làmọ̀là tó ń yí gbèrè. Gbogbo èèyàn àti mọ́tò ń bèèrè fún wọn. Wọ́n mọ̀ pé a kì í réwú lọ́sàn-án àti pé bí ọ̀bá sí tó ṣe ẹ̀ṣẹ̀ kì í dédé ṣẹ̀. Ilé ìwòsàn ìjọba kan ni wọ́n gba orí sí. Ilé ìwòsàn ń wò jìnnà sílé àwọn Láìsí gan nílé Ẹdúnjọbí níwò. Bó ṣe wọ Ọlọ́run ọba ní sọlá bí wọ́n ṣe gbé Ṣẹ́gun àti Láìsí débẹ̀ làwọn dókítà àti nọ́ọ̀sì ti dọwọ́ bò wọ́n. Àwọn kan ń kirin kékeré kan bọ̀ wọ́n lábíyá. Àwọn kan ń fún aṣọ mọ́ wọn lápá. Àwọn kan ń kọ̀wé wọ́n ń lọ wọ́n ń bọ̀. Kí lorúkọ tiẹ̀ o àbúrò? Ṣẹ́gun ni o. Ṣẹ́gun Ògúnrẹ̀mí. Mi ni Ṣẹ́gun Ògúnrẹ̀mí bàbá mi. Farayádé nìyá mi ń jẹ́ àbí ìyàn sáà ní gọ̀gọ̀gọ̀ kọ́ mọ́ morúkọ ìyá ẹ̀. Àti Farayádé àtògúnrẹ̀mí wọ́n ti rí ìràwọ̀ ẹ̀sìn.
ọwọ́ àkù mi ó ketí mi ó kù mí ó kà wọ́n pàpà ńlá gé èèyàn ó kù kí n máa wọ́wọ́ lọ́wọ́ kí n tó jẹun ó kù kí n máa retí ẹ̀wù àlòkù kí n tó má fi rin òwò ìdààmú tí mo gbára bọ̀ yí ọ̀sẹ̀ bóyá sì ni n ò ní saragírí kí n sọkàn ọkùnrin kí n rọ́jú gbé. wo nọ́ọ̀sì wàá fẹ́lẹ́ lábẹ́rẹ́ irun o késùkè ò tó wọ rárá yẹ́sà orúkọ tiẹ̀ ń kọ́ láìsí ni kò sí ní tó ṣe mí ẹ sábà ń tọ́jú àbúrò mi àìwò lè mọ̀ bí nǹkan kan bá ń ṣe ọ́ àbí ò ṣe ọ́ àrùn kì í kọ́ ọgbẹ́ ẹnu ń kọ́ àyẹ̀wò fẹ́nẹ́fẹ́nẹ́ ló lè fipò tọ́ wa hàn ìwọ sá farabalẹ̀. láago 8 àárọ̀ ọjọ́ kẹta dókítà àgbà fi ọwọ́ sí ìwé pé kí Ṣẹ́gun àti láìsí ọmọ lọ lálàáfíà kò séwu mọ́ ó ní ọ̀kan kan nínú wọn gbọ́dọ̀ ro àròkàn kan mọ́ ó ní àròkàn nífẹ̀ẹ́ kún àìsàn ìdáwà òun náà sì nífẹ̀ẹ́ ẹ̀jẹ̀ ríru ẹ wo bọ̀dá ibi ń pa èmi o ẹja tètè gbálé yín lọ o owó díẹ̀ wà lọ́wọ́ mi já yabú kọ̀ọ̀kan òun ká jẹun wọ́n fẹ́ràn ògúnfẹ́ kọ̀ọ̀kan gbẹ́yàn lẹ̀ wọ́n mú mi lé ara àwọn méjèèjì sì wálẹ̀ wọ̀ Ṣẹ́gun dìde náà ro ẹja relé yín o ká sì yọjú bẹ̀ náà ni o torí mo fẹ́ ká padà lọ sí gbọ̀ngàn ní kíákíá lónìí olónìí ṣe mọ̀ pé àgbà sì ti súnkè mi náà nu láláì tí ì pé ń ó pọ̀ mọ́ 20 ọdún ká tú ara lé lọ́fọ̀ ká palẹ̀ òkú mọ́ kí n ṣe gbàsà wo n ò kúkú Mejì àṣe ẹ sá mọ́ padà lẹ́yìn mi mọ́ wọ́ o. Ṣẹ́gun tó ti bẹ̀rẹ̀ ẹkún tó wà mu títí òru àná náà nìyí láìsí rẹ́rìn ìyàngí ogún àìmọ̀ kan ogún bó ṣe yé ọmọ èmi ò níyà kan àti bàbá kan kárí èyí tó ní àwọn òbí rẹ tó kú àwọn òbí tèmi náà ni kákan mọ́ dúpẹ́ pa ní Olódùmarè a sì ní ara wa bọ́ bá wa ló ti yá náà nù o kọjá relé wa sóòsì gbàgbé o ilé àwa méjèèjì ò pé méjì ẹyọ kan ṣoṣo náà ni káfo títì káwọkọ̀ wákàtí 2 fún un lọ́rùn àti délé èmi ò ní nǹkan kan ṣe ń wò ó gbọ̀ngàn ni ó nì só o Ṣẹ́gun lanu kalẹ̀ kò lè pàdé ṣé pé ẹ̀ẹ́ni yaléwò láti yọ ọdún yìí wá eégún ní jó ń bẹ̀ ní àbòsà Jésù gbàmí ọ̀rẹ́ lẹ́sẹ̀ ìwọ̀n ní nǹkan mọ̀ dùn mọ́ ságídé èyí ọ̀wá tí pàpọ̀jù báyìí sósì lè ṣe sóore báyìí ẹ̀rù mọ̀ ń bà mí kẹ́dọ̀ wa wọ́n mọ̀ nǹkan kọ́ mọ̀ ṣe gbà kó lọ́wọ́ rẹ̀ ìgbẹ̀yìn rẹ̀ kì í dára o ẹjá fẹsẹ̀ kan délé yín ọ̀wù láti yọ ọjọ́ yìí wá ṣé kí n júwe bẹ̀ fún ọ bó bá sì mú nǹkan tó tọ́jú bẹ̀ tán kó wá bá mi gbọ̀ngàn gbàràn mi dẹlẹ́rù ẹlẹ́kùn dákẹ́ alágbàsún òsínmi ẹ̀ẹ́ jèrè gbọ̀dá ẹ tún lè fi kún pé alára òro ìwọ ló kó àìsàn kó àìwo ẹ má bínú ara ló rè mí ẹlẹ́kùn sunkún láàróyè ìṣẹ̀jẹ̀ onímí ń sunmí láàróyè ìṣù fún tèmi sì ń bẹ lára mi o gbẹ̀dú àràn ìwọ lọ́mọ ó ti sọ fún ọ pé ntọ́bájú tó bójú ńlọ́bá mú ewúrẹ́ ọ̀sọ́ pé òun ọ̀sọ́ máa gùntàn àyàfi tágùntàn bá ní ìyá òun òbí dódó ń bá ní ẹ mọ́kòrí ọ̀rọ̀ bọ́gbó ẹ lágídí àtúbọ̀tán rẹ̀ sí nǹkan mi lóminú láìsí ọ̀fọ̀ mọ́ ó ronú lọ gbárí ẹnu rẹ̀ wúwo bí ọ̀sọ́ irin wọ́n dé ìdíkọ̀ wọ́n wọ mọ́tò gbọ̀ngàn láìsí ò tí ì rẹ́sì fọ̀ ǹgbà tí mọ́tò sí ni láìsí tó hà fún tó sì fọwọ́ tọ́ Ṣẹ́gun sèmi náà wá ni àbí bọ́lọ̀ ń ti dá mi àìsí ìbínú bọ́lọ̀ ń ṣe dá ni jẹ́ǹjẹ́wọ̀ kínní kan fún ọ lónìí ọ̀rọ̀ ara mi gan ti sú mi àfi bí ẹni pé wọ́n fi nǹkan mi bọ́kàn mi bá ti nàró mọ́ nǹkan kan báyìí àyàfi kú ti gbaṣọ lára ewúrẹ́. nígbà míì èmi náà pe ọ̀dọ̀fin náà mi àtàrò bẹ̀ máa sì kìlọ̀ fún wọn máa bí wọ́n pèsè mi nìkan ni láìsí ìbí láìsí ìlọ́hùn tí ò sì sí nǹkan mìíràn kọjá pé kì í gbàmọ̀ràn ọlágídí inú rẹ lè jẹ̀yìn rẹ lọ kó wá sí bí mo ṣe gbìyànjú tó irọ́ ni kíní ọ̀hún ò ní gbà àbí mo bá tẹ́fẹ̀ẹ́ nù mi tí mo tanra mi nídùn Ṣẹ́gun nǹkan ń ṣe mí èmi kí mò ń ṣe nǹkan ìyá arúgbó kan kígbe látìgbà tí mọ́tò ti sí pé ṣé wọn ò jásùkú òun sílẹ̀ àti pé kí wọ́n má jẹ́ kápẹ̀rẹ̀ gbúre òun owó o ẹgbẹ́ láìsí gan ló jókòó sí bó ṣe wá ń fetí kọ̀rọ̀ tí láìsí ń sọ pẹ̀lú ariwo tí ń pa Ọlọ́run ló yé ṣùgbọ́n píparí tí láìsí parí ọ̀rọ̀ rẹ̀ ìyá ló fèsì. àmọ́ mi ọmọ kírun àbí wọn bá ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ o ìyá. ṣọ́ọ̀ṣì
sì ń kọ́. àfi kọ́ lọ́ngọ́ gbà mí o. kí lọ́ọ́ bọ. mo dáńfó gedegbe ní kódà o irú ìdádúró òfegè wo wá nù ìwọ tọrọ ẹ ń fàdúà. báyìí la parí orí kẹjọ. orí kẹsàn-án láti bẹ̀rẹ̀ láìpẹ́. àkọlé tí ń bẹ ń bẹ ó ti wówó lọ ó ti wówó lọ lágbára Ọlọ́run. títí ìgbà náà ẹ má gbàgbé láti subscribe sí chánẹ́ẹ̀lì yìí láti máa rí àmì nígbàkigbà tí mo bá ń fi fídíò sọwọ́ síbẹ̀. kì í ṣe gbogbo ìgbà ni wọ́n máa láǹfààní láti máa fi fídíò sọwọ́ sí lórí ìkànnì WhatsApp. bákan náà bẹ́ẹ̀ bá polówó ọjà pàdé ní ìkànnì yìí àtàwọn ìkànnì Awíkonko tó kù ẹ má fò kó lórí ẹ̀ kó lè bá àjàǹfààní lónìí àbí lọ́la tẹ́nìkan kan ọ̀mọ̀ títí ìgbà náà. ẹ má ṣe tí wọn ò ní ṣe ẹ má jà ẹ má fàjọ̀gbọ̀n ẹ jẹ́ àjọ máa gbé èdè àti àṣà Yorùbá lárugẹ. èdè àti àṣà Yorùbá ò ní wọmi orílẹ̀-èdè Yorùbá ò ní dàrú ìlú ẹnìkọ̀ọ̀kan wa yóò tòrò mẹ́nẹ́mẹ́nẹ́. a jù wá ṣe o.